ṣe kánú ilẹ̀ kọ̀kọ́ béèrè lọ́dún tó ní kí mi. Ti fún lọ́rùn. Dọ̀bálẹ̀. Báwo ni sí ají dáadáa? Ẹ pẹ̀lẹ́. Báwo ni ẹ̀kẹ́jì? Ẹ̀yà ìsonúlé. Ọmọ Yorùbá lèmi o. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.